الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أهل الله adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run àsẹ̀yìn fún ànábì wa Muhammad alékún kí Ọlọ́run alékún kí Ọlọ́run mú bá ànábì Muhammad àṣẹ́kù borí kí á ti jẹ́ Ọlọ́run pín kárí gbogbo àwọn àlùmọ̀ ànábì tẹ̀dẹ̀rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa náà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ní èní, mo fẹ́ sọ̀rọ̀ náà ní ṣókí nípa ọ̀rọ̀ brother wa Yinka Ayefele tí gbogbo àmọ́ ìlú mọ̀kàn ni, tí wọ́n jẹ́ presenter orí rédíò, tí wọ́n sì tún jẹ́ gospel musician, olórin ẹ̀mí. Kí ni mo fẹ́ lò nínú ọ̀rọ̀ wọn ni wípé mo kọ kíní kan sórí platform mi nípa àkọ́kọ́ náà mo rí fídíò kan tèmi náà share rẹ̀ nípa arákùnrin kan tí ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ nínú àwọn kan tó ti ṣe sẹ́yìn tó jẹ́ ara àwọn oníṣẹ̀ṣe, tó kọ̀nfàmù àwọn ọ̀rọ̀ tá a máa ń sọ nípa ọ̀rọ̀ ṣẹ̀ṣe wípé ẹ má jẹ́ ká padà sínú mistake. Àwọn baba ńlá yín tí wọ́n ti ṣerú ẹ̀ rí, tí wọ́n padà wá gba Islam, tẹ́lómi lọ́nu Christian nínú wọn, wọ́n mọ̀ wípé àṣìṣe ni, wọ́n mọ̀ wípé àṣìṣe làwọn ṣe. Iṣẹ́ àṣìṣe wọn yẹn ló jẹ́ kí wọ́n gbà fún Ọlọ́run àtànábì Muhammad. Ìwà gbà fọ́lọ́run àtànábì wọn tẹ́yìn wálẹ̀ dé nísìnyí wá ní orí yín pé ju orí wọn lọ, wípé ẹ fẹ́ padà sí ìpìlẹ̀ yín. Kìí ṣe gbogbo ìpìlẹ̀ náà lèyàn máa padà sí, tí ìpìlẹ̀ ò bá ti dá kí èyàn máa padà síbẹ̀. Àwa máa ń sọ fún yín wípé n ti ń bẹ ń bẹ àṣìṣe ni, bí kí wọ́n ní wọ́n fẹ́ èèyàn rúbọ, kí wọ́n ní orò gbé èèyàn wọ́n pa. Kí ni ìtumọ̀ àìfọmọ rẹ̀ bọ rẹ̀? Kí ni ìtumọ̀ rẹ̀? Kí ló bí? Ìpààyàn ni. Gbogbo èmi ni kò lómi ń lé fẹ́ jẹ̀wẹ̀, kò lómi ń lé fẹ́ jẹ̀wẹ̀. Ẹ̀yin náà ẹ gbọ́ sífà yẹn. Àwọn nǹkan tí ò dáa ni táwa ń polongo ní tẹnumọ́ pé àwọn àfáà ni wọ́n kọ́kọ́ ń bú ẹ̀sìn yín. Àwọn àfáà ẹ̀sìn kọ́, kìí ṣẹ̀sìn. A gbọ́ nínú ìtàn pé Ọ̀rúnmìlà ò ṣẹ̀sìn, kò ṣe ẹ̀sìn tẹ́ ń pè ní ìṣẹ̀ṣe yìí. Ògún kò ṣẹ̀sìn kankan tó jọ mọ́ pé ẹ̀yin wọn lẹ́ ti ń bọ wọn lẹ́ ti sọ́dẹ̀sìn gẹ́gẹ́ bí n ta gbọ́. Àwa wá máa ń sọ fáwọn èèyàn wípé gbogbo tí wọ́n tẹ́ ń polówó yìí irọ́ ni, ẹ fẹ́ pe àwọn èèyàn sínú ìbàjẹ́ ni. Ẹ rántí wípé níjọ́ tí mi tẹ̀ ní lọ bẹ̀yẹn, mi ní lọ inú Yorùbá Nation mo fẹ́ lọ, tí n bá lọ bẹ̀ yín tún ṣe àwọn kan, torí wípé àwọn kan ń bẹ tí àwọn kinní kan ò hàn sí, tó yẹ pé ìfẹ́ Yorùbá ni wọ́n ní, ni wọ́n fi join Yorùbá Nation, tí wọ́n mọ̀ wípé nǹkan ti mú àjẹ́ndà mi mọ̀ pé fẹ́ dá wa padà sínú àgbákò tí Ọlọ́run ti yọ àwọn baba ńlá wa kúrò ń bẹ̀, lẹ́fẹ́ dá wọn padà sí. So nídìí eléyìí, gbogbo tá à ń sọ nípa yín wípé aburú ni kíní yìí, ìmọ̀ fẹ̀jẹ̀ èèyàn rúbọ, ìmọ̀ gé ọmọ èèyàn lórí, ìmọ̀ sọ pé orò gbé obìnrin ẹ pa ìyàwó ẹ pa ọmọ ọlọ́mọ. Wọ́n lè dá fákán sọ wípé ní ọmọ ọba ni wọ́n fi rúbọ. Gbogbo àwọn irú nǹkan báwọn nǹkan tí ò dáa ni, in tí Islam wa parẹ́ nù nílẹ̀ Yorùbá. A sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ní orí parẹ́. Àmọ́nìsí tẹ́ wá dìde yìí, tẹ́ wá ní orí bẹ́ẹ̀, irọ́ ni wọ́n ń pa. Ọlọ́run wá mú ara yín, ó gbé ara yín kan dìde, ó wá tú àṣírí òun, ní wá ń kan yín lára, ara wá ń kan yín. Ẹ wá fẹ́ máa wé mọ́ ẹni tí ò yẹ kẹ́ wé ọ̀rọ̀ mọ́. Sẹ́rí àdánwò ní kéèyàn má lajú, ọ̀tọ̀ ní kéèyàn lọ school, ọ̀tọ̀ ní kó lajú. Kò jọra. Àwọn education yàtọ̀ sí civilization. Ẹni tó civilize ti pọ̀ jù nílẹ̀ Yorùbá, tó jẹ́ pé kàn lọ school lásán ni kò civilize. Ẹ mọ̀ kí ló jẹ́ mọ̀? Ìgbà tá a fi mú èyí tó sun Kùránì náà jọ sí, tó bú àwọn àgbàlagbà nílọrin, tá a fi mú tó lẹ́wọ̀n, ìgbà tá a fi mú yẹn, kọ́mẹ́ǹtì ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá jẹ́ kí n mọ̀ wípé ní èèyàn tó civilize ò pọ̀. Lacking of civilization ó ti pọ̀ jù nílẹ̀ Yorùbá. Ibi tẹ́ ti mọ̀ náà ní irú àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ ń gbà wọn, kí ló tó bẹ́ẹ̀, só yẹ kí wọ́n mú ni, só yẹ kí wọ́n ṣe kíní kan ni. Ṣé ẹ rántí pé ó mọ̀ padà bẹ̀bẹ̀ mọ́ ní at last òfin mú.
sáà sọ wípé ẹ léèyàn ńláńlá tó lè jáde fúnlẹ̀ Yorùbá tó bá gbọ́n fẹ́ yàn jẹ tí ó gbà àmọ́ àwọn yẹn gan mọ̀ wípé ẹ̀rí pẹ́ ń pariwo àwọn kan kìnnì kan ń bọ̀ wá lọ́rin kìnnì kan ń bọ̀ wá lọ́rin nígbà táwọn náà padà rí evidence gbogbo tó ṣe ló jẹ́ wọn ó jáwọ́ mẹ́ nígbà táwọn civilize ní òjẹ́ wọn sọ nǹkan kan mọ́ pé ẹ mọ́ tanisi méjì àwọn gbọ́dọ̀ dá sírú ọ̀rọ̀ yìí nǹkan ẹ̀gbin ni irú rẹ̀ náà ni mistake tẹ́ ti fẹ́ máa ṣe lérí brother wa Yinka Ayefele yìí ẹ ti fẹ́ ṣe mistake nísìnyí báyìí ẹ ń sọ pé nígbà Yinka wọ́n gbọ́dọ̀ provide ẹnu ni wọ́n gbọ́dọ̀ ṣe kinní kan ni ṣé ẹ ti gbàgbé ni pé NBC Nigeria Broadcasting Commission wọ́n lófin ṣé irú àwọn bàbá Yinka àwọn bí wọ́n ti wá lajú tóun bí wọ́n ti gbajúmọ̀ tó nínú ayé irú wọn ni ó wàá ṣe tí ò bá òfin NBC mu so ẹ mọ nǹkan tẹ́ ń ṣe ni ẹ mọ nǹkan tẹ́ ń ṣe ok ká sọ wípé ẹ wá já gbà wípé wọ́n ṣe tí ò dáa wọ́n ṣe tí ò bófin mu ẹ já gbà wípé ká wá níbẹ̀ lórí ok ẹ̀yin tẹ́ ẹ wá kóra yín jọ tẹ́ ẹ lọ lé iṣẹ́ wọn tẹ́ ẹ lọ lè na bọ́ọ̀dù níbẹ̀ ẹ mọ̀ wípé ẹ ti kó sínú defamation of character lábẹ́ òfin wàláì tó bá jẹ́ mi ní bọ̀dá Yinka nu orúkọ mi tẹ́lẹ̀ fẹ́ bàjẹ́ òun tẹ́lẹ̀ fẹ́ bring me down yín make sure pé mo rán gbogbo yín ní ẹ̀wọ̀n tó lẹ́ fẹ́ bà tèmi jẹ́ nù yín make sure wípé mo rán gbogbo yín ní ẹ̀wọ̀n tó bá jẹ́ mi ní bọ̀dá Yinka Ayefele ni ẹ̀ ń sọ fún bọ̀dá Yinka ẹ̀ ń pariwo wọn sáyé pé bọ̀dá Yinka ń bó kọlẹ̀ Yorùbá jẹ́ ṣé bọ̀dá Yinka ní sọ wípé orò ń gbé èèyàn sáà ni wọ́n sọ pé àwọn pààyàn ṣe bẹ́ẹ̀ nìkan ló wá wí lórí kinní yẹn lórí program wọn ámbèlè tà sí kí ló fún yín lẹ́rìí kí làrí dájú yín wípé irú ẹnìyẹn irọ́ ló pa ó jọ gàté kò jọ gàté ó ṣe gàté gàté ó fẹsẹ̀ méjèèjì jọra wọn àwa ń sọ fún yín wípé nínú àwọn oríkì tẹ́ǹkì nínú ẹ̀sìn yín ó jẹ́ ká mọ̀ wípé ní ńlá tẹ̀jẹ̀ lọ kò lómi ńlé fẹ̀jẹ̀wẹ̀ kò lómi ńlé fẹ̀jẹ̀wẹ̀ kí ni túmọ̀ fẹ̀jẹ̀wẹ̀ ṣẹ́jẹ̀ ẹran ni wọ́n ń sọ ni kò lásán ńlé fi mọ̀ kí mọ̀ bóra ṣé ẹ̀jẹ̀ ẹran ni wọ́n ń sọ ẹ̀ẹ́kì kan ẹni abániwọ́ràn bá rí dá ṣé ìròyìn rẹ ni abániwọ́ràn bá rí dá ṣé ìròyìn rẹ ni tọ́ bá ń sọ̀rọ̀ wá ní ẹ̀wò òpì ṣé ìròyìn rẹ ni àtẹ̀wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wàláhì ẹ̀yin Onisese ṣeun ẹ mọ̀mọ̀ ẹ ṣeun gan sẹ́rí ìtẹ́fọwọ́fà yìí ẹ try gan ẹ ran Islam ní ọwọ́ púpọ̀ láìjọ́ tẹ́ ti ń pariwo èèyàn mélòó lẹ́rí tó kúrò nínú Islam tó wájọ́ yìí ẹ̀sìn ló ká lẹ́ ń pè àwọn èèyàn sí ẹ̀sìn ló ká gbogbo tí ń jẹ́lẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá kò ju mẹ́fà lọ gbogbo ilẹ̀ Yorùbá ò ju mẹ́fà lọ káwá sọ wípé ní gbogbo stéètì mẹ́fẹ̀ẹ̀fà ẹ̀hún ojú stéètì mẹ́fà ká ní gbogbo stéètì mẹ́fẹ̀ẹ̀fà káwá ní ẹ̀sìn tẹ́ ń pè wọ́n sí ìṣẹ̀ṣe yìí ni wọ́n ń ṣe ìṣẹ̀ṣe ní gbogbo èèyàn tí ń bẹ ń bẹ ká ní ni wọ́n ń ṣe àmọ́ jẹ́ ẹ̀sìn ilẹ̀ Yorùbá nìkan ẹ̀sìn tí ò kúrò nílẹ̀ Yorùbá tí Ìgbò mọ̀ ẹ̀sìn tí Haúsá ò mọ̀ ẹ wá kẹ́tún wá sí pé gbogbo ọmọ Yorùbá ní ṣẹ̀ṣẹ̀ṣe yìí o ẹ̀yin tún wá ní 2% ní nílẹ̀ Yorùbá ẹ wá ń tákù ẹ̀sìn tí wọ́n ń ṣe nílẹ̀ Yorùbá tí wọ́n ń ṣe nílẹ̀ Ìgbò tí wọ́n ń ṣe nílẹ̀ Haúsá tí wọ́n ń ṣe ní Europe tí wọ́n ń ṣe l'Amẹ́ríkà tí wọ́n ń ṣe ní Asia ẹ̀sìn tí wọ́n ń ṣe ní Canada tí wọ́n ń ṣe ní China tí ò síbi tí ò dé kódà India Islam débẹ̀ ẹ wá ní ẹ̀yin ń tákù Islam ẹ rí pé ẹ̀mọ́ tí ń ṣe yín nù òdodo ọ̀rọ̀ mọ́ korò lára yín ni wàláì tẹ́ bá mọ́ tí ń ṣe yín ni ẹ ní mọ́ sọ wípé ní ẹ̀ ń tákù Islam ẹ̀sìn local religion ẹ̀ lọ́ fi ń gbé international religion ibo lọ́wọ́ ànábì òde kẹ́ ẹ bú ànábì jù bẹ́ẹ̀ lọ kẹ́ ẹ bú àlá jù bẹ́ẹ̀ lọ kò lè túnú kankan lára Islam ẹ̀yin gẹ́lẹ́ wá jẹ́ kí àwọn èèyàn mọ̀ béèrè lọ́wọ́ wa táwọn èèyàn fi wá understand Islam sí tí Islam wá fi ń kún sí lẹ́nujọ́ mẹ́ta yìí ẹ ṣe wọn adúpẹ́ fún yín gẹ́ kó àfọmọnìyàn sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa bá wa share program yìí Ọlọ́run ò ní jẹ́ gbogbo fojú sunkún ọmọ ànífọwọ́ wa gbọ́mọ sí subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin.